Ibadallah bàbá wúlò púpọ̀ fàráyé ọlọ́run bá ní kẹ́ẹ̀ka gbà ó ní mímọ́. Tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tamúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ ó ní Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ ṣọ́wádọ́gba. Al-ilmu khayrun jalilun min mawahibihi man hazahu falyulazim shukra rahmana. لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا لآدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا. على واتما
yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà Adam ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yan wá kan rámú náà bà ní Ádámọ̀. Ọbalagége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ádámọ̀ sọ mímọ́ di ilẹ̀ pátákárá. Ọbalagége máa Ẹ kú kú iṣẹ́ bàbá. tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámọ̀ ti wà nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. Ẹgbẹ́ pàkọ́dá èèyàn kan wáyé. Ádámọ̀ Abdallah. Bàbá wúlò púpọ̀ fàráyé Ọlọ́run bá ní kẹ́ẹ̀ka bá òní mímọ́. Ọbalagége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó. Ẹ̀kọ́ rámúnà bà ní Ádámọ̀. Ọbalagége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kó. شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yìí lókèlókè ẹkú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́ àlà wà á ti máa gbọ́ ó ní Ádámọ̀ ṣàlàyé. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا لآدم دوما شكر نعمته كهل داودنا كلهم تبيانا àlà wà á ti máa gbọ́ kéwàá Ádámọ̀ ṣàlàkè. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Ó gbé wá sọ wá dológo kéwàá Ádámọ̀ ìlàdùn. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Ó sọ wá dání àgbésọ̀rọ̀ láwùjọ kéwàá Ádámọ̀ ìrẹwà. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Àwọn tọ́rọ̀ pa ò lè dáhùn kan kéwàá Ádámọ̀ sọ wá dọmọ rẹ̀. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Bá ṣe ń kọ́lé là á ṣe ń lógo àwọn fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Nisauna rijalu wa rijaluna jibalu. Àlá wa ti máa gbọ́ kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. Gbogbo ibi adé náà mọ̀ pàdé kéwàá Ádámọ̀ ìgbà yìí. Àlá Wà á ti máa gbọ́. kẹwàá Ádámọ̀ sọ wá dọ́gba. A ò ṣàbámọ̀ pàyàdọ̀ yìí ẹ ti fi bímọ tún wáyé. Àlá Ṣé ti ikú máa Ádámọ̀ bọ̀? Ádámọ̀ sọ wá dọ́gba. Nínú ayé kò sí bí dáǹsì, iṣẹ́ Ádámọ̀ yìí ti pọ̀. Àlá Wà á ti máa gbọ́. kẹwàá Ádámọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين الذي يعطي من يشاء الحكمة ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب
اللهم اجعلنا منهم يا رب العالمين. والصلاة والسلام على البشير النذير سيدنا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد أيها المشاهدين الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ما شاء الله أدوك الله دولون ọba tí ó ní sánmà àti lẹ́lẹ̀ tó sì ní gbogbo àgbáńlá ayé. Ọba tá a dúpẹ́ fún yìí náà lọ́ba tí máa dára tóun a máa fún ẹni báwọn lágbọ́yé. Ọlọ́run ò fi àgbọ́yé sórí pé béèyàn bá lọ lé kéwú nìkan èèyàn lè kéwú kó má lágbọ́yé Islam. Lànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ni wọ́n ṣe jóyè wa nú ọ̀rọ̀ wọn kan wípé man yuridillahu bihi khayran yufaqihuhu fi ddin. ẹni Ọlọ́run ọba bá rere kan bihi khayran ẹni Ọlọ́run bá fẹ́ dáadáa fún yufaqihuhu fi ddin lọ́lọ́run máa fún lágbọ́yé ẹ̀sìn. Ọlọ́run fúnra rẹ̀ ní máa fún yẹn ní àgbọ́yé. ẹni Ọlọ́run bá ti wá fún utiya khayran kathira oore tó pọ̀ lọ́ba mi ṣe fún. wa ma yadhakkaru illa ulul albabi. àwọn kan wà ní ìmọ̀ lóore àfàwọn tí Ọlọ́run bá ní kí làákàyè wọn pé. Ọlọ́run dákun à ń bẹ̀ ọ́ jẹ́ àpẹ̀ láwọn tí làákàyè wọn pé tí wọ́n mọ oore Ọlọ́run lóore. lọ́la la ilaha illallah. àwa tọrọ ìkẹ́gẹ̀ fún ọ̀gá wa aṣáájú wa al-Bashir ẹni tó yẹ pé iṣẹ́ tó wáyé wá jẹ́ náà ni kó fún àwọn èèyàn níro. an-Nadhir kó kì wọ́n nílọ̀ kó sì pè wọ́n sí tọ́lọ́hun. ìkẹ́gẹ̀ yìí kó máa bá àwọn ará ilé àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ àwọn tí wọ́n gbà fún kó wá máa bọ̀ bẹ́ẹ̀. káànábì fi wá lọ gbogbo àwọn tí wọ́n tún wá gbà lẹ́yìn tànábì wọ́n gbà nábì gbọ́ wọ́n ń pèpè sórí tànábì wọ́n ń pèpè sórí tọ́lọ́hun Ọlọ́run bá wa kẹ́ wọn. nínú wọn náà ni maulana sheikhuna adam sheikhul islam sheikhul alami al-ifriqi an-Najiri al-Ilori rahmatullahi ta'ala alayhi wa ala walidayhi wa ala ulamaihi ajma'in. Ọlọ́run bá wa kẹ́ maulana sheikhuna adam àfáàgbà nínú ayé àti pé wọ́n ríru ádámẹ̀ bíi tiẹ̀. tá a bá ń gbúrò àwọn ádámà sami'na ádámà al-ula al-ma'ruf bil-Qur'ani ka awwal al-bashar. ẹni tá a gbúrò rẹ̀ nínú al-Qur'ani gẹ́gẹ́ bí ẹ̀dá t'Ọlọ́run kọ́kọ́ dá nínú ọ̀ràn ènìyàn tó wá rólé àwọn tí wọ́n ti lọ. ádámẹ̀ ni wasafa Allahu bil-ilmi Ọlọ́run ọba fi màròyìn ẹ̀ hatta yu'allimu al-mala'ika ma lam ya'lamu tó fi kọ́ àwọn màláìka ní táwọn màláìka ò ṣe kí ni táwọn màláìka ò mọ̀. kadhalika adamuna hadha la yunkiru hadha illa aduwu ilmi wa aduwu sheikh wa aduwu barkas. o lè rẹ́ nìkan kó takò ń tà ń sọ yìí àfọ̀tá Ọlọ́run ọ̀tá mímọ́ ọ̀tá al-Ilori ọ̀tá markas ló lè takò. agbúrò ádámẹ̀ ni àti ìwà agbúrò ádámẹ̀ mi tó dàbí irú ádámẹ̀ tiwa yìí lẹ́yìn ádámà ta kọ́kọ́. bàbá wa ádámà mi ẹnu kí wọ́n kàn má ádámà mi jáde ní pé ádámà kan bẹ́ẹ̀ ádámà báyìí ni. Ọlọ́run dákun rahmatullahi ta'ala alayhi. Ọlọ́run bá wa kí bàbá wa láyége. kadhalika maulana sheikhuna Kamaluddin al-Hadawi ìjẹta ni wọ́n pé ọdún 17 làwọn náà fi ń kí wọn tá a fi ń ṣàdúrà fún wọn. Allahu yarhamuhu Allahu yukrimuhu Allahu yab'athuhu fi ahsani suwar Allahumma arhamuhu. Ọlọ́run dákun gbogbo tí wọ́n fi lẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. bisimilahi suratul ikhlas bisimilahi rahman rahim kul huwallahu ahadun allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. baba wa maulana sheikhuna yusuf al-abuaji rahmatullahi ta'ala alayhi. Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run bá wa pa wọn pọ̀ kí ládàá yẹn rí. maulana sheikhuna mustapha zaglulu sanusi rahmatullahi ta'ala alayhi. lára àwọn iṣẹ́ tí sheikh adam àgbáyé ṣe sheikh adam Ọlọ́run bá wa kẹ́ wọn wọ́n ní bí n bá dọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run bá béèrè pé kí ló gbáyé rẹ̀ ṣe ó ní ṣùgbùrú lu tó ń sọ pé ó tọ́ iṣẹ́ mi rèé. Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ bàbá wa Mustapha Ọlọ́run bá wa kẹ́ wọn alijanna wa firdaus ní kọ́ Ọlọ́run bá wa jẹ́ kán wà. wọ́n ti wà ń bẹ Ọlọ́run jẹ́ kí dẹ̀ra wọn máa lékún sí gbogbo tí wọ́n wá fílẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ látòrí khalifa wọn dórí mudir kárí gbogbo àwọn tí wọ́n wà ń di ètò ìdẹ̀rásà látòkèdélẹ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. bákan náà maulana fadilatu sheikh Muhsin Edu lára àwọn irinṣẹ́ sheikh adam náà ni. fadilatu sheikh na Abdulatif Amuni lára àwọn irinṣẹ́ sheikh adam ni. fadilatu sheikh
jìrìjìsọ àkọsẹ ara wọn tá a kálẹ̀ yìí bẹ́ẹ̀ ni kaba tiẹ̀ ń ṣe fún àrípò tóbi o tó yóò nira fún ọ kó o tó ló tóbi jù wọ́n lọ àfi tí wọn náà bá fẹ́ ṣàbòsí owó bá ṣàbòsí ni o yóò nira kó o tó sọ pé àwọn èyí sẹgbẹ́ mi Ọlọ́run bá wa pa wọ́n kẹ̀kẹ́ pẹ̀lú àwọn arú wọn bẹ́ẹ̀ la ilaha illallah muhammad rasulullah àwa kí bàbá wa mudirul markaz tòní pẹ̀lú gbogbo àwọn khulafahu tí wọ́n wà láyé àwọn àgbàlagbà tá a kálẹ̀ yìí Ọlọ́run bá wa dúró tì wọ́n àlékún àlàáfíà bá wa ṣe fún bàbá wa gbogbo ẹni tí ń bá ń fẹ́ kán lálàáfíà Ọlọ́run ò ní fi ìnira kan bẹ́ẹ̀ bá wá ní mí ìnira ó máa bá wala hawla wala quwwata illa billah masha Allahu ta'ala ẹ rí i pé programu tòní yóò tún lárinrin díẹ̀ yóò sì lágbára pẹ̀lú àwọn ẹ̀rí tó sì dàgbà Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tí ó máa wá sórí kìíní tí ò ní lẹ́rìí awalan láwọ̀kọ́ kí n tó lọ ẹ rí i pé àfa wa kan béèrè ìbéèrè ń jó ní bó tiẹ̀ já sí pé mo á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé mo padà rí i pé Ọlọ́run ní kọ́rọ̀ mi ti yé àwọn èèyàn tó pọ̀ àwọn yẹn wá ń pè mí láti rò pé ustaz irú èsì tó yẹ kẹ́ ẹ fẹ́ nìyẹn kọ́lẹ̀ fún yẹn àwọn pé mo ti ṣàwọn wá sí yẹn sẹ́yìn àsìkò yẹn náà sì rèé àsìkò pa ti fẹ́ palẹ̀ mọ́ ẹ rí i pé nìyẹn náà bí ìgbà tí yẹn kàn ń dá yẹn láàmú bọ́ síwájú bọ́ sẹ́yìn a sì lè blame ẹni yẹn bọ́lọ̀ ń ṣe ní kó ríran tiẹ̀ lórí òun kódà ńgbà tá a tún àfáwọ̀ alẹ́ òye ló bá mi ṣe dáadáa fún wọn wọ́n tún pè mí pé tá a bá parí programu kí n pe àfáà náà mo pe àfáà náà lẹ́ẹ̀mejì ọlọ́ni kan wà online gẹ́gẹ́ bí òye tèmi àmọ́ wọ́n gbé lórí WhatsApp mo tún wá mẹ́sẹ̀gì wọn wá gbé wọn fẹ́ ṣe ìnáyà sí mẹ́sẹ̀gì mi torí pé a fẹ́ torí tí wọ́n gbé programu yìí sànà Monday kó bọ́ sálẹ̀ tí ò ní sí pé àsìkò ṣẹ́ nígbà tí wọ́n wá gbé tọ̀ Ọlọ́run fi bárkà sí Ọlọ́run ti rà níyàn náà kí n kọ́kọ́ wá sáré dáhùn ìbéèrè àfáà yẹn àti fún gbogbo ẹni tí ń bá nírú èrò bẹ́ẹ̀ lọ́kàn ìyẹn là ọkọ kí n wá tó lọ ọbẹ̀ mo fẹ́ fi kinní kan hàn yín kẹ́lẹ́ mà yí pé Islam Ọlọ́run nìkan ni kó ṣàánú àwa generation tó ń bọ̀ yìí lórí YouTube lórí eré yí pé ǹjẹ́ èèwọ̀ ni gold lílò fún ọkùnrin ẹ wá gbọ́ èpè tárakùnrin kan ṣe fún mi ń bẹ̀ ṣe ti gbé sí ẹ sì mo kọ́kẹ́ jẹ́ kọ́kọ́ rí mo fẹ́ kẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ síbẹ̀ káwọn èèyàn rí kẹ́ sì répè yẹn kìí ṣe pé àṣẹ lẹ́ṣẹ̀ kan eléyìí mo fẹ́ mú un wá kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tájú ní dáwà wípé béèyàn bá bú wa lórí iṣẹ́ dáwà yìí a gbọ́dọ̀ bínú sí a sì gbọ́dọ̀ bá jà tó rà wá kọ́lẹ̀ nìyẹn ń bú Ọlọ́run tó rán wa ń ṣe ní ń bájà ó dà pé ẹnjìníà ò rí ti bọ̀ ń wí bẹ́yìn ò bá rí torí mi ò tí ì rí ìntẹ́nìyẹn kọ́ ẹ jẹ́ kí n sáré torí pé ó jẹ́ ìyàlẹ́nu pé ó ṣe fọ́tò ẹ̀ ló wà ń bẹ̀ àbí n tó wí ok alhamdulillah ẹ wá gbọ́ ń tarakùnrin yìí wí kìí ṣe pé bóyá mo ṣẹ̀ lẹ́ṣẹ̀ kan ma qataltu nafsan mi ò pààyàn mi ò sì jẹ gbèsè kìí ṣe pé bóyá mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan in tó wíre ó ní olórí burúkú ni Ajayi Saheed àbí bẹ́ẹ̀ náà kọ́ you are misleading what you are misleading the public ẹgbọ́n tó wí in tó wí náà nu bẹ́ẹ̀ bá lọ kan tí mo kọ síbẹ̀ kò jọ bí wáàsí bí ọ̀rọ̀ bí ọpẹ́ kó lè mọ̀ yí pé Islam ò kọ́ wa nírú nǹkan báyìí ẹ wá bá mi gbé fọ́tò ẹ̀ síbẹ̀ orúkọ ẹni yẹn ń jẹ́ Salam Siddiq Right Salam Siddiq Right so kọ́lọ̀ ń dákun mo kàn fẹ́ káwé èèyàn mọ irú àrà táwa mùsùlùmí ń dá láwùjọ ẹ dákun ẹni tó bá wá jẹ́ lẹ́sìn míì tó bá bá rú eléyìí pàdé ẹ dákun ṣe ìsìláàmù yìí lè wùn ẹni bá jẹ́ lẹ́sìn wa tó wá rí èyí tó pèrè ẹ̀ ní Siddiq Right àní fọ́tò ẹ̀gbin mo fẹ́ kẹ́ nǹkan mi lẹ gbé síbẹ̀ kò sí ń bẹ̀ bóun rí n tẹ́ gbé síbẹ̀ nìyí èyí tó tóbi nínú fọ́tò wà ń bẹ̀ àwọn èèyàn ò lè rí lè nam tó bá kó ti wà ń bẹ̀ Ọlọ́run kó ṣàánú torí mi ò rí so ìyẹn fi hàn yí pé tí ẹnìkan bá wá jẹ́ káfìrí
àbójẹ́lẹ́sìn míì tó wá jásí pé òun náà máa wo wá sí fọ́tò ẹni náà nù ni ẹ dákun ṣé ìsìláàmù yóò hun olúwa rẹ̀ láti ṣe bí irú ń táwa mùsùlùmí wù níwáyé mi ò dáràn o mi ò pààyàn o ẹnu tí mo ṣẹ̀ sí náà kọjá yín pé mò ń sọ òtítọ́ pé ana la ufaddilu al-Qur'an ala al-hadith aw ala kalam al-bashar mi ò ní gbé ọlá fún al-Qur'an lórí ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn náà mo dáràn sí o la ufaddilu al-ahadith ahadith al-bashar ala kalam Allah mi ò ní báyàn gbé ọlá fún ọ̀rọ̀ èèyàn tí wọ́n ń pè ní hadith lé ọ̀rọ̀ al-Qur'an torí al-Qur'an kullu ma fihi sahih gbogbo tí ń bẹ nínú ẹ̀ ló lálàáfíà wọ́n wá fẹ́ fi ìwé èèyàn dọ́gba al-Qur'an wọ́n ní sahih kal-Qur'an mi rò pé ń gbọ́n tá à ń sọ tá a bá ní kullu ma fil Qur'an min awwalihi ila akhirihi sahihun gbogbo tó wà nínú al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin sahih wa laysa kullu ma fil ahadithi sahihan kìí ṣe gbogbo tó wà nínú hadisi ló lálàáfíà o fi sahihun wa fi da'ifun wa fi mawdu' wa fi makdhub èyí tí wọ́n fi parọ́ ń bẹ ńbẹ̀ àgbélẹ̀rọ ń bẹ ńbẹ̀ èyí tí wọ́n ló lálàáfíà táàmà bóyá ó ní àbí òní tó yẹ pọ́lọ̀ nìkan ló lè sọ tọ́ra nàbí ò tí ì wáyé kó wá sọ fún wa pé yìí lálàáfíà àmàlù Qur'an ẹnìkan ò lè jiyàn sí kẹ́nìkan wá máa sọ pé mo gbọ́dọ̀ gbé ọlá fún ọ̀rọ̀ èèyàn jàlù Qur'an èmi ò ní í ṣe ó mú tiẹ̀ èmi náà ó mú tèmi in tó dà wá pọ̀ náà làwọn orígun márùn Islam a sì ní yapa ara wa ń bẹ̀ tí ó máa já sí pé tá a fi mọ̀ pé lágbájá mùsùlùmí ni Ọlọ́run kó tọ́ wa sọ́nà ìyín wọn ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè táfà yẹn ń béèrè ìjẹ́ a lè ṣe Islam láì rí àdísù a lè ṣe Islam pẹ̀lú al-Qur'an a lè ṣe kíni a lè ṣe Islam pẹ̀lú al-Qur'an kódà tí Imam Bukhari ò bá kọ́ nǹkankan torí pé níjọ́ tí anabi ń bẹ láyé innahu yatba'ul Qur'ana Qur'ani ní ń wo fi ṣe Islam àwọn sahaba ń wo anabi mi rò pé ń gbọ́ mi àwọn tábìín wọ́n ń wo àwọn sahaba àwọn tábìín náà wo àwọn tábìín nígbà ó yá ló di pé ẹ̀jẹ̀ á máa kọ́ níjọ́ tí wọ́n kọ́ Islam ò níṣòro níjọ́ tálù Qur'ani nìkan ń bẹ Islam ò níṣòro níjọ́ tádìísù bẹ̀rẹ̀ tọrọ àwọn èèyàn ń dé tí wọ́n ń kọ́ tí wọ́n ń sọ dọ̀rọ̀ Ọlọ́run ni wàhálà wọnú Islam máa wọn mùsùlùmí lọ́wọ́ àwọn sàhábà kírun bìlá kìtàbìn láì rí ìwé kan min kutubil ahadithi siwal Qur'an nínú ìwé hadisi yàtọ̀ sálù Qur'an wa abadullah as-sahaba wa tabi'in wa tabi'i tabi'in àwọn sàhábà kírun Qur'ani ni wọ́n rí anabi kírun Qur'ani lórí kò síwé kan jọ náà ìntẹ́fi wa mà rí pé mo wá sọ pé ọ̀pọ̀ wa láàmẹ́ tí wọ́n ń pè ní sunna mo wá ń sọ fún wa pé tá a bá lọ sínú suratul Ahzab tó o bá fẹ́ gbọ́n tí wọ́n ń pè ní sunna yé ó mà yí pé Ọlọ́run lọ́ba tó ní kíni o òun lọ́ba tó ní sunna lọ́dọ̀ rẹ̀ tó bá bá mi lọ sínú suratul Ahzab yìí ó bá mi rí àyà 38 níbi tọ́lọ́run ti ń júwe ní tá ń pè ní sunna fún wa bó tiẹ̀ já sí pé lónìí ń táwọn àfa gbà pé sunna wọn ní ma qala rasul wọn ní ń tà nẹ́bí wí àwọn àfa ló sọ bẹ́ẹ̀ ìrònú àwọn àfa tí wọ́n pera wọn láfa aládìísù ni kìí ṣe bá nẹ́bí ló sọ bẹ́ẹ̀ wọn á pè yẹn ní sunnatul qawliya ìrònú àwọn àfa ni wọn á ní sunnatul fi'liya ń tà nẹ́bí bá ṣe wọn ní sunna ni sunnatut takririya ń tà nẹ́bí rí tó fọwọ́ sí àmọ́ kò ṣe ìrònú àwọn àfa ní mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ bọ́lọ́hún ṣe júwe sunna nínú al-Qur'an tó bá ka suratul Ahzab yìí Qur'an 33 aya 38 ọlọ́ni ma kana a'udhu billahi minash shaitanir rajim ó ní ma kana ala nabiyyi kò lẹ́tọ̀ọ́ sẹ́ni tá a bá pè lánàbí Ọlọ́run min arajin kó wá rí i pé nǹkan kan lé láti ṣe fima faradallahu alayhi
nínú ntọ́lọ́hún ṣe lọ́ranyàn fún mi rò pé o gbọ́ ma kana ala nabiyyi kò tọ́ sẹ́ni tó bá ń jẹ́ ànábì kan mini harajin kó wa máa rí i pé nǹkan kan dí òun lọ́wọ́ fima faradallahu alayhi fima faradallahu lahu láti ṣe ntọ́lọ́hún pè lọ́ranyàn fún láti ṣe torí pé fíìlù nǹkan yẹn kó ṣe nǹkan yẹn sunnatallahi sunna Ọlọ́run ni ìyẹn túmọ̀ sí pé àlà amúrùlẹ̀ fárdì àṣẹ tọ́lọ́run bá pa wá tó bá jẹ́ ọ̀ranyàn iqamatuhu sunnatun ọ̀nà tá ń gbà ṣe nǹkan yẹn ṣíṣe rẹ̀ là ń pè ní sunna Ọlọ́run ní aqimu salata ẹ máa kírun amúrùlẹ̀ fárdì ni ọ̀rọ̀ tó fi pa wá láṣẹ Kùránì lèmi mú wáyé iqamatul amúrì ìṣe àṣẹ yẹn là ń pè ní kíni o sunna ẹni ń kírun wákàtí 5 sunna ní í ṣe ẹni ń gbààwẹ̀ Ramadan sunna ní í ṣe ẹni tó lọ hajj sunna ní í ṣe ẹni yan zaka sunna ní í ṣe torí pé àṣẹ Ọlọ́run ni sunnatallahi ìlànà àṣẹ yẹn náà ni pé túláàsì ní kẹ́ ẹ ṣe àṣẹ Ọlọ́run ṣíṣe rẹ̀ là ń pè ní sunna àmọ́ ń gbà ó yé aṣọ di sunna ànábì torí pé kíni torí àṣẹ tọ́lọ́run pa fún ló pa àwa náà sunna Ọlọ́run ni ó ní sunnatallahi torí pé sunna Ọlọ́run ojú ọ̀nà tọ́lọ́run fẹ́ kéèyàn tọ̀ nìyẹn ó padà wá tẹ̀síwájú ó ní fil ladhina khalaw bẹ́ẹ̀ náà lórí àwọn tó kọjá ṣáájú ẹ min qabl wa kana amrullah torí pé àṣẹ tọ́lọ́run bá ti pa qadira maqdura ó ti pa nìyẹn nìkan ò lè yí padà eléyìí ni tá à ń pè ní kíni o tá à ń pè ní sunna tí wọ́n bá wá fẹ́ mú sunna wá mú àyà Kùránì wá tó lè ṣàlàyé irú sunna yẹn yàtọ̀ sí pé àwọn àfa wọ́n ń fi ìrònú ṣe istimbat bí kan máa ní atiullaha wa atiur rasul atiullaha yẹn sì rí ẹ tẹ̀lé alukur'an kẹ́ẹ̀sì gbọ́rọ̀ sànàbì lẹ́nu tó bá ti ń sọ̀rọ̀ Kùránì fún yín ẹ máa tẹ̀lé kẹ́ẹ̀sì wó ṣe masha Allahu ta'ala wájà lọ ìkànnì yẹn nínú tá a lè pè ní sunna níjọ́ tá nàbì wá fi kú nínú irọ́ tí wọ́n máa pa fún wa ni pé ànábì ní taraktu lakum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín tẹ́ ẹ bá mú méjèèjì dání ẹ ní ṣìnà wọn lálùkùránì àti sunna wallahi irọ́ ni ànábì ò wí bẹ́ẹ̀ nínú àwọn makuzubatul ahadith alukùránì nìkan là ànábì wí kò sọ pé wà sunnati wọ́n rọ sunnati mọ́ láti fi takò ọ̀rọ̀ ànábì wá jẹ́ àjọ lọ Sahihul Bukhari òun ni wọ́n pè ní asahul kutub ìwé tó lálàáfíà jù tá a bá yọwọ́ Qur'an lè kí ló dé tí ò sí sunnati ń bẹ Sahihu Muslim tẹ́ ẹ gbà pé òun náà ló lálàáfíà tẹ́lẹ̀ kí ló dé tí ò sí sunna ń bẹ pé mo fi nǹkan méjì ilẹ̀ fún yín o àti sunna tó yẹ pé inú àwọn kútùbù sunna láti bá Imam Bukhari òun ò rádìsù ni tàbí Imam Muslim kò rádìsù yẹn torí ẹ láwọn méjèèjì ló lálàáfíà jù já lọ sínú tírà hadis tó jó yẹ wá pé ma taraka nabiyyu lil muslimina shay'an siwal Qur'an ibi góòlù lánàá àmọ́ àkọ́kọ́ yanjú eléyìí ànábì òfin kankan lẹ̀ fáwọn mùsùlùmí yàtọ̀ sálù Qur'an ó láǹfààní kó o pè wọlé kó o sì wá mẹ́rin ẹ wá kò sí láì fi mẹ́ tí o sì mú ní mú jẹ̀ dání tó bá yẹ pé ìbéèrè ló fẹ́ béèrè àwọn tí wọ́n wà lórí ètò yìí jó yé wáyé pé béèyàn bá ti béèrè ìbéèrè lọ máa gbọ́ lórí ìdáhùn mọ́ distract attention àwọn èèyàn bí irú tàfáàjò òní torí pé it's a big distraction wallahi alazim very big distraction without bringing any benefit ṣẹ́gẹ́tì mísìn benefit things tá a lè rí ṣàǹfààní because wáàsí tá à ń ṣe bọ̀ apáti bí ìgbà tá a fẹ́ bàjẹ́ naam ká wá lọ sórí ẹ̀ ana Abdulaziz bunu Rabi' qala ó sọ fún wa ìkan náà sàhábà ni ó ní dakhaltu ana wa Shaddad bunu Ma'aqal ala buni Abbas ó lé mi àti Shaddad ọmọ Ma'aqal tàbí ká sọ pé nínú àwọn tábàáyìn ó lá wọlé lọ bá bunu Abbas radiyallahu anhuma ìyọ́nú Ọlọ́run kó máa bá wọn méjèèjì ó ní faqala lahu Shaddad bunu Ma'aqal Shaddad ọmọ Ma'aqal ó wá ń béèrè lọ́dọ̀ ibùnú Abbas radiyallahu ta'ala anhu kí ló béèrè ó ní ataraka nabiyyu
sallallahu alayhi wa sallam min shay'in ìjà ànábì fi nǹkan kẹ́lẹ̀ ìjà ànábì tiẹ̀ fi nǹkan kẹ́lẹ̀ fáwọn mùsùlùmí qal ibnu abbas dá lóhùn ó ní ma taraka illa ma bayna dafatayni ànábì ò fi nǹkan kẹ́lẹ̀ yàtọ̀ sí ti ń bẹnu alukur'an pé ká ṣí ojú ewé kur'an báyìí káwọn ti ń bẹ́ẹ̀ hadha hadithun sahihun fi asahil kutub ladal muslimin aw lada ahli sunna wal jama'a hadithu tẹ́ ló lálàáfíà jù ní wá lè wo sahih bukhari látòkèdélẹ̀ níbi ànábì ti sọ yìí pé taraktu fikum amurayn aw taraktu fikum shay'aini ma in tamassaktum bihima lan tadillu tẹ́ bá mú méjèèjì dání ní ṣìnà tó wá sọ pé kitab Allahi wa sunnati rasuli aw sunnati lè bá pàdé fi sahihil bukhari min awwalil kitabi ila akhiril kitab níbẹ̀rẹ̀ dópin kò sí mbẹ̀ ṣé bukhari ó mọ̀ pé ànábì fi nǹkan mi lẹ̀ tó fi sọ pé ma taraka illa ma bayna dafatayn ó lá ànábì ó fi nǹkan kẹ́lẹ̀ fáwọn mùsùlùmí yàtọ̀ sí ti ń bẹ nínú alukur'an nìkan ibùnà abbas ló wí bẹ́ẹ̀ wa qala afa ituwani wa dakhalna ala muhammad ibn hanafiya atún lọ bẹ́ẹ̀ lómi tí ń jẹ́ muhammad ọmọ hanafiya pé bóyá ntí ibùnà abbas sọ ni ó lè mọ́tò fas'alnahu atún lọ bí òun náà léèrè faqal òun náà tún sọ pé ma taraka illa ma bayna dafatayni ànábì ò fi nǹkan kẹ́lẹ̀ fáwọn mùsùlùmí yàtọ̀ sẹ́nu wọn bá ń tí ń ṣe kí ni o ti ń bẹ nínú alukur'an eléyìí wà bẹ́ẹ̀ nínú sahihul bukhari tó bá fẹ́ lọ́ka kitabu fadailil qur'an àwọn ọlá tí ń bẹ fún alukur'an bá alukur'an ṣe tóbi tó bá fẹ́ ka fọ́lùmù rẹ̀ màá sọ fọ́lùmù lélẹ́yìí lọ́ọ̀ka nínú fọ́lùmù 3 àmọ́ mi ò ní sọ péjì rọ́kìmù àdìsí ni lọ́ọ̀ka nínú hadith 5109 tó bá fẹ́ lọ́ọ̀ka nínú sẹ́ríù sahih bukhari tí ń jẹ́ fatihul bari ó rí nínú hadith 424 ìmáàmù bukhari lè yíwò nínú tírà rẹ̀ lẹ́yìn tá a mú wáyé tó bá fẹ́ má dìísì wá nínú bukhari pé ànábì fi súnà lẹ̀ fún wa mò ń retí ẹni tí ó mú wa fi nafsil bukhari ó lè bá pàdé mbẹ tó bá wá wà ẹja mi ń sì gbá jẹ́ àwa lọ sọ́dọ̀ ìmáàmù muslim òun náà gbà pé ànábì fi súnà lẹ̀ kí ló bí ká sọ pé súnà lànábì fi lẹ̀ torí wípé politics yìí pé a ní recognize àwọn mọ̀lẹ́bí ànábì torí àsọ̀lẹ̀ tó sọ ń pa wọn wá lọ gbọ́ àdìsí yẹn ó rí i pé lọ́dọ̀ Imam Bukhari wọ́n rí àdìsí yẹn kéjì pé ìyàtọ̀ sí ti ń bẹ nínú alukur'an ló fi lẹ̀ confam Imam Muslim lọ́dọ̀ tiwọn wọ́n ní níjọ́ tá ànábì ń sọ̀rọ̀ kódà ní ajígbẹ̀yìn tá ànábì ṣe kútúbà mẹ́tẹ̀ẹ̀ta tá ànábì ṣe èyí tó ṣe ní Mínà tó ṣe l'Árafà láwọn àyàmú tẹ̀sírík ànábì ò mẹ́nubà wà súnnàtì kitaballahi nìkan alukur'ani ní tẹnumọ́ nígbà tó kú làwọn èèyàn sọ di aleikum bil kitabi wa sunna nítorí káwọn èèyàn má lè tẹ̀lé ìmọ̀ tó wà lọ́dọ̀ àwọn ará ilé ànábì bá a ti ń sọ yìí nísìn irọ́ tẹ́lómi ó panigbá ṣí àlàfà yìí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti ń sọ tí ń bá ti ń jẹ́ òótọ́ tó fẹ́ tú àṣírí àwọn sùnníyà nípa aburú tí wọ́n ṣe sí ànábì àti sáwọn ará ilé ànábì wọ́n sọ pé ṣíyà ni ọ́ ṣíyà ni mí mo wá ń kó ti Bukhari mo wá ń fi ń ṣẹ̀rí mi ò wá gbé tíra Bukhari mi ò wá ní tíra ṣíyà kankan bẹ́ẹ̀ mi bá jẹ́ ṣíyà ni ó mọ́rú mọ́tò tí mo lè máa lò ní ó mọ́rú ilé tí mo ti kọ́ ni àmọ́ lọ́hùn ò fi owó kò fi sáwa náà lójú dáwà tí mo ti ń ṣe látìgbà tí mi ò tí ì tó nǹkan kan mo ti ń ṣe wáàsí pé mo ń ṣe wáàsí láti 1994 yíyún tọdún mélòó nísì 1994 àwọn Mr. Adébísí wọ́n lè jẹ́rìí sí àwọn owó dùn ní àwọn Dr. Roṣùlù tora wa là wá ń ṣe wáàsí ní usura asa 97 àti ń ṣe wáàsí ìta gbangba mi rò pé ó gbọ́ nísìn mo ti ń ṣe wáàsí asa 1994
so alhamdulilayi rabbi téèyàn bá pa tó o bá parọ́ àwọn tí ó já ọ ń bẹ láyé ọlọ́run mo dẹ̀ dúpẹ́ pé ọlọ́run lò mí gan níjọ́ tí wọ́n rí mi lórí social media yẹn ló ní níjọ́ wò Mubarak dé in tó wò nìyẹn wo gbọ́ àwọn tó ń ṣakọ tó ń ṣe fáàrí lé nìyẹn ṣé mi tí ìwọlé kéwú níjọ́ tí mo ti ń ṣe wá sí yẹn gan pàápàá bàbá wa lẹ́kì bàbá wa dáadáa ní tí ń ṣe program lórí bí early 2000 bóyá 2000 láyé Kashifu ni wọ́n ti jọ invite èmi àti wọn pọ̀ sí local government Ìbẹ̀jú Lẹ́kì fún wáàsí bàbá ní Lẹ́kì Sheikh Abdul Ghaffar tí wọ́n ń ṣe program Al-Basair wọ́n pè èmi àti wọn pọ̀ fún wáàsí ní early 2000 bóyá bí kẹsà máa ní bóyá bí 2003 2004 wá sí 5 àwọn tó mọ̀ ó ti mọ̀ rántí níjọ́ náà ìwọ ti wọlé kéwú so ìyí nǹkan la fẹ́ lò ìmáàmù Muslim torí pé wọ́n mọ̀ ní ṣíà ni tó bá ti gbọ́ òtítọ́ so láti máa fi dọ̀tí ẹ̀mí àwọn èèyàn wọn ni àwọn ti láfa yẹn ṣíà ni ok ṣé àwọn ṣíà yẹn ṣe mùsùlùmí ni mẹ́rin wá pé wọ́n yẹn ṣe mùsùlùmí ní Al-Qur'an mú un wá lọ́dọ̀ ànábì náà lọ́dọ̀ Muslim nígbà tá ànábì ń ṣe kútúbà ní ájì tó ṣe gbẹ̀yìn ó ní ala ayu annas ẹni èèyàn mo pè yín ẹ tẹ́tí ẹ gbọ́ fa innama ana basharun ẹ mọ̀ pé dé èèyàn ni mí o ọ̀rọ̀ má kú òsí lọ́rọ̀ mi o lára àwọn àdísù tí wọ́n rọ láti máa fi bu ọlá fún Umaru ni pé nígbà ànábì kú ó yọ idà wọ́n ti yàn bá lànàbì kú òun bẹ orí ẹ̀ tó rà ànábì lọ ọ̀dọ̀ Ọlọ́run bíi ta ànábì Musa ni ànábì tó ń sọ àsọ́lẹ̀ kú ànábì tó ń sọ àsọ́lẹ̀ kú tó ń jẹ́ kánmọ̀ pé òun ò ní pẹ́ kú ṣé wọ́n àkúrí lójú Umaru ni Abubakar ló wá ní rárá o ló ká àyà kan wọ́n ń rọ láti máa fi bu ọlá fún wọn ẹ wá wọ bàtà ṣìírí ò wá tú àwọn méjèèjì ò mọ̀gbà tí wọ́n sìnkú ànábì ṣàárẹ̀ nìkan kó jáde kó sọ pé rán ni kódà wọn àmọ́ bá ṣe wẹ̀ wọn àmọ́ bá ṣe wé wọn àmọ́ bá ṣe sí tòrọ́rọ̀ báwo la ṣe bọ́ sípò làwọn bá lọ wọ́n sì bọ́ sí ìyẹn ló gbogbo àwọn àdìsù tá à ń rọ tá a fi máa da ojú nǹkan rú tí ó di mọ́ ní àjì anabi ni ẹ ti gbọ́ tinú Bukhari o anabi ni ala ayuwa nas nínú Muslim ẹ tẹ́tí ẹ̀yin ènìyàn ó ń bá wọn wí njọ́ náà ó ní innama ana basharun ẹ̀dẹ́ èèyàn ni mí o yushiku an yati rasulu rabbi àsìkò ti súnmọ́ tí màláìka kú ń bọ̀ o ìránṣẹ́ Ọlọ́run ọba mi ó ti súnmọ́ ó fẹ́ dé fa ujiba mò ń lọ wa ana tariku fikum thaqalaini àmọ́ nǹkan méjì ni mò ń fi ilẹ̀ fún yín o nǹkan méjèèjì náà sì wúwo nǹkan méjèèjì náà ṣe kíni ó wúwo nǹkan méjèèjì náà ṣe kíni ó wúwo ó ní awwaluhuma ìkan nínú àwọn méjèèjì tí mo fi ilẹ̀ kitaballahi òun náà Al-Qur'ani tí ń ṣèwé Ọlọ́run fihi hudan fihi al-huda wan-nur ìmọ̀nà ń bẹ nù rẹ̀ àti ìmọ̀lẹ̀ fakhudhu bi kitabillah ìwé Ọlọ́run yẹn ni kẹ́ ẹ mú dání kò sọ pé fakhudhu bi sunnati ó ní fakhudhu bi kitabillah Al-Qur'an ni kẹ́ ẹ mú dání wastamsiku bihi ẹ mú dání gan ẹ má fi ṣeré fa atha ala kitabillah ó ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí Al-Qur'an wàrọ̀ gẹ́bẹ́fì ó tẹnumọ́ púpọ̀ ó lákọ̀ọ́kọ́ nù thumma qala lẹ́yìn yẹn ló wá sọ pé wa ahla bayti àtàwọn aráalé mi léyìí tí ń ṣe Ali ibn Abi Talib Fatima Hasan wa Hussein àtàwọn ìyàwó ẹ̀ tí wọ́n ń jẹ́ ummahatul mu'minin ẹ dákun ẹ bá wa bi àwọn àfa léèrè níbo ni ìmọ̀ Àlí wà níbo ni ìmọ̀ Hasan wà níbo ni ìmọ̀ Hussein wà àwọn tá nàbí pè lára alé ẹ̀ nígbà tó lọ́n sọ àyà kalẹ̀ fún pé àwọn ará alé mi rèé níjọ́ lọ́n li yutahhirakum
ahlul bayt àárí mọ̀ wọn nínú Bukhari àdìsù àlì nínú Bukhari àti Muslim kò ju 20 àmọ́ Abu Huraira ẹ wo iye tóun ní Abu Huraira máa kéwú jí àlì lọ nù Ibnu Abbas máa kéwú ju àlì lọ lẹ́ni tó nàbí jẹ́rìí ẹ̀ pé àná Madinatul ilmi èmi ní lùmọ̀ wa Aliyu babuha tẹ́ bá fẹ́ wọbẹ̀ ilẹ̀kùn tẹ́ bá wọbẹ̀ àlì ni tẹ́ bá ń sọ̀rọ̀ mímọ̀ lẹ́yìn ànábì àlì lọ́kàn wọ́n mú gbogbo ìmọ̀ rẹ̀ wọ́n rọ́bìṣì ẹ̀ nítorí politics sunniya àti shi'iyya àwa ń tanra wa lẹ́ni bísímì sunna wa bísímì ghayraha lórúkọ sunna àti nǹkan mi àwa ń sọ ìrònú àwọn àfáà àwa ń sọ di sharia afalukur'ani lẹ̀ àmúrònú yehudi àti nasara asọ̀mí ìdàdísù ọ̀rọ̀ ta nábì gan ò pọ̀ nínú ẹ̀ àwọn àfáà ni wọ́n wá mọ̀ pé lè lọ lálàáfíà èyí lálàáfíà ẹbí wọn léèrè pé ọ̀rọ̀ sàhábà tó sọ pọ́rọ̀ yìí lálàáfíà ẹni kan mú wá sàhábà tó ní sọ̀híhùn dọ̀ífún nígbà tó ń lọ làwọn kan dé làwọn náà gbé terminology kalẹ̀ terminology wọn la wá ń lò kìí ṣe terminology ọlọ́run tó fi rán Muhammad terminology ọlọ́run lálùkùrán anabi ṣe wọn lójú kòkòrò ní wa ahla bayti àtàwọn ará ilé mi ó bẹ̀ wọ́n lẹ́ẹ̀mẹ́ta udhakirukumullah fi ahli bayti mo fọlọ́wọ́n bá bẹ̀ yín o lórí ọ̀rọ̀ àwọn ará ilé mi o mo ń fọlọ́wọ́n kọ́ yín lọ́rùn o mo ń fi ìrántí ọlọ́run mo fi ń bẹ̀ yín ó ti ní udhakirukumullah fi ahli bayti ó tún wí lẹ́ẹ̀mejì ó tún wí lẹ́ẹ̀mẹ́ta ẹ lọ́ọ́ ka ìtàn bí wọ́n ṣe ṣe àgbólé ànábì Muhammad ẹ̀yin náà ẹ lọ́ọ́ ka wà ń bẹ́ẹ̀ bọ́tò o bá ti fẹ́ kà wọ́n ní ṣíà ni ọ́ pé ẹnìkan ò ní máa sọrú ẹ̀ àfi kó jẹ́ ṣíà àdìsù yìí náà ń bẹnu sọ yìí Muslim o tó o bá lọ ka àdìs 2408 ó wà nínú Musnadul Imam Ahmed ó wà nínú mo fẹ́ gbé kí n sọ fọ́lùmù ni àbí kí n má sọ jẹ́ àdìs 1000 àdìs 19265 jẹ́ n filẹ̀ bẹ́ẹ̀ ó wà nínú àdìsù àfáwà Tabarani ó bá ń bẹ̀ nínú mújàmù wọn ó wà nínú volume 5 kí wàhálà rẹ̀ má lè pọ̀ jù lọ́kànú tíra àfáwà Tahawi nínú sẹ́ríù Mushkilil Athar ó bá ń bẹ̀ mi ò ní sọ pé ìdórí ò ní sẹ́ríù tí àfáwà Ibn Abi Asim nínú tíra tí wọ́n pè ní As-Sunnah lọ́wọ́ àdìs 1550 ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ ẹ dákun báwo ló ṣe wá di wàsúnà tí sàyàsà òṣèlú pé a fẹ́ lé àwọn fámílì ànábì sẹ́gbẹ́ kan àálíbẹ̀ ìtì tó sọ yẹn àálàbẹ̀ ìtì yẹn pé ọ̀dọ̀ wọn láti lọ́ọ́ máa gba mímọ̀ yẹn à ẹ̀rẹ́ sí ẹ̀ ẹnìkan ò ní gbàmọ̀ lọ́dọ̀ wọn mọ́ yóò wá di pé wàsúnà tí àwa tá a wá pera wa lálùsúnà yẹn àwa nìmọ̀ yẹn ń bẹ lọ́dọ̀ ẹ̀ àwa la yóò máa tẹ̀lé tọ́rọ̀ yẹn ò bá rí bẹ́ẹ̀ kò sí láì fi ká ṣe tán kó o pè wọlé kó o ní rárá kò rí bẹ́ẹ̀ masha Allah ẹ̀ka kan nìyẹn. Naam tá a bá wá ń sọ̀rọ̀ wípé ìjẹ́ a lè kírun àbá a lè ṣẹ̀sìn láì rí alukur'an láì rí àdìsù yàtọ̀ sí alukur'an bẹ́ẹ̀ ni a lè sin lọ́hùn a lè ṣẹ̀sìn. ìdí rẹ̀ o níjọ́ ànábì ń bẹ láyé alukur'an nìkan ló wò a sì rí wípé mo ti ṣàlàyé rí dáadáa màláíkà Jibrilu alayhi salam ó wá kọ́ ànábì bí wọ́n ṣe ń kírun ni ó gbọ́ níjọ́ tí wọ́n ti bí al-Imamu al-Bukhari nazala Jibrilu sọ̀kalẹ̀ wá ó wá kọ́ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallama ní bí wọ́n ṣe ń kírun mo sì ti kóòtì àdìsù yẹn náà rí dáadáa nínú àwọn kútùbù àhàdìs pé báwo la nàbì ṣe kọ́ òun náà ni pé anabi Muhammad fún rẹ̀ sallallahu alayhi wa sallam tó bá lọ ka Sunan Abi Dawud Sunan Tirmidhi àtàwọn míì tó yàtọ̀ sí wọn látẹnu ọmọ Abbas anabi ní amẹ́ni Jibrilun alayhi salama inda al-bayti marratayn méjì ni Jibrilu máa ń bọ́ síwájú kírun fún mi níbi Kaaba nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn kíkí fasalla bi dhuhura ó kírun súrì fún mi ó kí ó tún kọ́ mi lásìkò
ìbéèrè wèrè ni kẹ́nìkan máa béèrè pé láìsí súnà báwo la fẹ́ másìkò. Kùránì gan ti ní inna salata kanati ala lil mu'minina kitaban mawquta Ànábì gan ọmọ àsìkò yẹn. Jìbìrìlù sọ̀kalẹ̀ wá ló ń wá láwọn àsìkò yẹn ló wá ń kírun fún pé tọ́jọ́ bá tún yí padà lásìkò báyìí ó ló wá kírun fún mi. Mo ti kó ti àdìsí yìí dáadáa. Hina dhalati shams nígbà tí òòrùn yẹ̀ kúrò látàrí sánmọ̀ wa kanati qadra shiraki ó ní ó dà gẹ́gẹ́ bí déédéé bí kéèyàn gbé ẹsẹ̀ bàtà wá síbi ẹsẹ̀ kejì ṣìrákùnù wa salla biya al-asra ó wá kírun àṣírí fún mi hina kana dhilluhu mithluhu nígbà tí ibòjì tó ṣe déédéé àwọn nǹkan wa salla bi al-maghriba ó wá kírun magribu fún mi hina aftara sahima nígbà táláwẹ̀ bá ń túnu wa salla bi al-ishaha ó kírun ìṣáì fún mi hina dhaba ash-shafaq nígbà tí wò ń pápá tọmọsóko tó wọlé ó kíyàn bẹ́ẹ̀ láwọn ọjọ́ kan ó tún wá salla bil fajira ó kírun dájí hina hurima at-ta'amu wash-sharabi ala sahib nígbà tí wọ́n sọ oúnjẹ jíjẹ àti mímu dèèwọ̀ fẹ́ni tó fẹ́ gbààwẹ̀ falamma kana al-ghadi nígbà ọjọ́ kejì bóyá Bukhari ló ń kọ́ salla bi ad-duhura ó tún wá kírun zuri fún mi ó tún ṣàlàyé àwọn àsìkò mi ó ṣàlàyé àwọn àsìkò mi ó tún ṣàlàyé ẹ̀ tójú ọjọ́ bá yí padà báyìí bóyá òòrùn gùn ju ọ̀sán gùn ju òru gùn ju ọ̀sán ó wá kọ́ ọ láwọn àsìkò yẹn ó ní thumma iltafata ilayya kọ́rọ̀ má gùn lẹ́yìn yẹn ló wá kọjú sí mi faqala ya Muhammad ló wá ní rẹ Muhammad hadha waqtul anbiya'i min qablika àsìkò táwọn ànábì tí wọ́n ṣáájú rẹ máa ń kiri tó gbọ́n bá ní ẹ ṣáà sáwọn àwọn tó lọ wọ́n kírun wákàtí 5 ni náfìlà náà yàn lẹ́nu ti wọ́ náfìlà náà yàn tó bá yẹ pé náfìlà náà yàn ni náfìlà lànà bí ibà máa yàn torí pé shara'a lakum mina dini ma wassa bihi Nuha Ọlọ́run ní tí mo ṣe lófin lẹ́sìn yìí náà ní tí mo pa láṣẹ fún Nuha tí mo pa láṣẹ fún Ibrahim ó wá ń kà wọ́n ní tí mo pa láṣẹ yẹn náà làwọn náà ń ṣe ní ànábì ń ṣe ìyẹn fi hàn wípé ó wá ní ya Muhammad hadha waqtul anbiya min qablik àsìkò táwọn ànábì tí wọ́n ṣáájú rẹ tí wọ́n máa kírun rẹ o wal waqtu ma bayna hadhaini al-waqtayn ṣọ́ra àwọn àsìkò méjì àwọn àsìkò tásìkò òun ó máa ṣe kíni tí ó máa fọ́ọ̀lù sínú hadithun hasanun sahih afáwa Albani gan sọ pé àdìsù yìí àdìsù tó ṣe kíni ó lálàáfíà so eléyìí wà bẹ́ẹ̀ mo ti múrú àwọn àdìsù yẹn wá ní 2019 tẹ́ bá rántí dáadáa nígbà tí irú àwọn ọ̀rọ̀ yìí ń gbóná mo lérò pé àfáà yìí ò tí ì rí ibi tí mo ti sọ ọ̀rọ̀ súnà ọ̀rọ̀ ọ̀run so kẹ́nìkan wa máa sọ fún àwọn sàhábà wa lo 100 ọdún mẹ́ta wọ́n rí ìwé kankan fi ṣẹ̀sìn yàtọ̀ sálù Kùránì a dẹ̀ ti sọ fún wa rí pé gbogbo ọ̀rọ̀ tó bá tako Al-Kùránì àwa ò lè gbà ìdí tá a fi lè gbà rè o lọ sínú Suratul A'raf tó bá dé ní Suratul A'raf níbẹ̀rẹ̀ súra yẹn ó rí i pé Ọlọ́run dìídì kì wá ń lọ ń bẹ̀ pé ọ̀rọ̀ ẹnìkan ò gbọdọ̀ jọ wá lójú bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní alif lam mim sad Quran 7 nu ó ní kitabun ìwé kan rèé unzila ilayka tí wọ́n sọ̀kalẹ̀ fún wa Muhammad fala yakun fi sadrika arajun minhu má jẹ́ kí kinní kan rúwú yẹ nínú àyà ẹ̀ tí ó wàá kọ díẹ̀ litundira bihi láti má lè lo ìwé yìí fi kí àwọn èèyàn nílọ̀ láti fi kọ́ wọn lẹ́sìn wa dhikra lil mu'minin kó sì máa jẹ́wé ìrántí táwọn mùmíní ó máa wò ó tẹ̀síwájú ó ní ittabi'u ma unzila ilaykum wá sọ fún wọn o pé ntọ́lọ́hún sọ̀kalẹ̀ yìí ni kẹ́ ẹ máa tẹ̀lé o tòrọ́dọ̀ ọba yín ló ti wá o wala tattabi'u min dunihi awliya'a ẹ má tún tẹ̀lé ẹlòmíì nínú sọ̀rọ̀sọ̀rọ̀ nínú mọ̀rọ́sọ nínú gbọ́rọ̀gbọ́rọ̀ kalẹ̀ tọ́rọ̀ ẹ bá yàtọ̀ síwèé yìí Al-Qur'an Ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní qalilan ma tadhakkarun ó ló ṣe ní láàánú èèyàn díẹ̀ ni ó gba ń tà ń sọ yìí ni ó máa rántí ẹ̀ èèyàn díẹ̀ ni ó máa ṣiṣẹ́ tọ̀ èèyàn díẹ̀ ni ó máa lò ó
díẹ̀ yẹn náà lẹ́rí táwọn yẹn ń takò pé wọ́n gba súnà gbàdí ṣùgbọ́n tí yẹn lè ṣẹ̀ṣẹ̀ láì rí súnà àyà Kùránì rẹ o mo yìí tún ń bọ̀ ń bẹ́ o àmọ́ inú tí mo fẹ́ ṣe kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn Ọlọ́run bá débi pé èmi Ọlọ́run máa bi wo ànábì léèrè o ó jẹ́jọ́ o lórí ọ̀rọ̀ Kùránì yìí o ìtọ́lọ̀ ń wá ní kó má ṣẹlẹ̀ ńjọ́ yẹn lójú ayé ànábì ó ṣẹlẹ̀ lẹ́yìn tá ànábì lọ wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run yẹn kúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní àwọn hadithun sahih hadithun kidha àti etí ẹ̀ṣẹ̀ tànábì àti tó yẹ tànábì ọ̀rọ̀ ànábì wa ń takò tàlùkùrán ọ̀rọ̀ Ọlọ́run àtànábì wa ń takora wọn wọ́n wá tán bá èmi wọ́n wá ní ọ̀rọ̀ ànábì yẹn pa ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ níbi tí wọ́n láyàdé táwọn Yẹhudi bàlákàyà wa mùsùlùmí jẹ́ dé torí pé àwọn sàhábà ń wo ànábì àwọn tàbíìn náà wo àwọn sàhábà àwọn tábìín náà wo wọn kódà kẹ́nì kankan má kọ̀wé àmọ́ kírun tálíkì àmọ́ òfìdé níjọ́ tí wọ́n wá ríwé kankan wò yàtọ̀ sálùkùránì yẹn ìdààmú ò dé bá àwọn mùsùlùmí lẹ́ni tán wá ríwé wò ní ìdààmú dé tíwé wá pọ̀ kó wá gbé làákàyè kalẹ̀ àwa ń sọ dàbí Ọlọ́run dẹ̀ sọ fún wa pé fawailun ìyà máa ń bẹ lọ́dọ̀ Ọlọ́run àti òfò lilladhina yaktubuna alkitaba bi aydihim fáwọn tí wọ́n ń fi ọwọ́ ara wọn kọ̀wé thumma yaquluna hadha min indillah wọ́n wá máa ń sọ ìwé yẹn dìwé Ọlọ́run litaftaru ala Allahi al-kadhiba láti máa fi parọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run ní litashtaru bihi thamanan qalila torí owó díẹ̀ tí ò tó nǹkan kan tí wọ́n fẹ́ gbà lórí ìwé tí wọ́n fẹ́ tà àtowó díẹ̀ táwọn kan sọ fún wọn pé ó dáa ẹ lọ kọ̀wé ẹ fi tako Islam kí là á káyà àwọn mùsùlùmí rò pọ́rọ̀ Islam ní gbogbo bá ti jẹ́ lárúbáwá ó ní fawailun lahum mimma katabati aydihim Ọlọ́run tún ègún máa ń bẹ fún wọn lórí tí wọ́n fi ọwọ́ ara wọn kọ fawailun lahum mimma yaksibun ègún tún bẹ fún wọn lórí lílò tí wọ́n tún lo ìwé náà Ọlọ́run ló sọ eléyìí o pé àwọn tí wọ́n ń fọwọ́ ara wọn kọ̀wé wọ́n máa ń sọ fáyé pé ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Ọlọ́run èyí tó wà ní Al-Qur'an àwa gbàgbé ẹ̀ ànábì dẹ̀ sọ àsọlẹ̀ yẹn kọ́ lọ bá wa kẹ́ wọ́n ní ya'ti ala nasi zamanun ó lásìkò yẹn ń bọ̀ la yabqa minal islam illa ismu kò ní kú nǹkan kan ní islam mọ́ kọjá orúkọ ana sunniya ana sufiya ana tijaniya ana qadiriya ana shi'iya ana tadammun ana ikhwan ana kidha ni ó kù kò ní kú ẹ̀sìn gangan mọ́ ntòkù tá à ń rán sínú tó o bá ti sí lórí mọ́ni àjùmí kí n bà dáa rẹ̀ o ṣe yàn mọ́ ó ní wàlá mina he ó ní la yabqa mina illa ismu wàlá mina al-Qur'an kò ní kú nǹkan kan nu Qur'an mọ́ illa rasma yàtọ̀ sí tí wọ́n kọ sínú ẹ̀ àwọn mùsùlùmí ò ní lò mọ́ ntó yẹ ká máa sunkún lé lórí wọ́n ń kó ti ọ̀rọ̀ Qur'an fún mùsùlùmí ń béèrè pé kí làwọn àfa Islam sọ lórí ẹ̀ àwọn awolàfa náà tí wọ́n fẹ́ sọ tó takotọ lọ́hùn tí ò bá sí tírà kankan àwọn abọ̀rìṣà máa ń bọ̀rìṣà lọ́dọ̀ọ́lá tí wọ́n àjogún ìwé ṣé táìmù ti lọ jáfì yẹn lẹ̀ bẹ́ẹ̀ eléyìí náà tó fún ní fẹ́ni tó lóye ìwọ náà máa mú máa yẹ̀ wò máa bìsà rẹ̀ jẹ́ wọn á bọ́ sínú ọ̀rọ̀ góòlù ṣọ̀pọ̀rọ̀ góòlù náà ni wọ́n fi tì wá lọ síbi eléyìí náà ẹ rí i pé ní wáàsí tí mo ṣe kọjá lọ mò ń sọ̀rọ̀ lórèrè wípé ìjẹ́ góòlù lílò ìjẹ́ èèwọ̀ ni fọkùnrin fáwọn tá a bá gbàgbé ẹ wá rí i pé mo wá mú àwọn nǹkan kan jáde ńbẹ̀ pé ká kọ́kọ́ lọ mọ̀ kí ni ipò anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam níbi ọ̀rọ̀ òfin ẹ̀sìn mo láwọ̀kọ́ ni yí pé tahrimu shay'in lillahi wahdahu la li ghayrihi ká ṣe nǹkan léèwọ̀ Ọlọ́run nìkan lọ́ba tó ní kò tọ́ sẹ́lómi kódà aráàdìsù anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó sọ wípé ma ahallahu Allahu fi kitabihi fa huwa halalun alhalalu ma ahallallahu fi kitabihi ó ní halali ní ntọ́lọ́mbà pè ní halali nù ìwé rẹ̀ wal haramu ní tó bá ṣe wọ̀ náà ní ntọ́lọ́mbà pè léèwọ̀
nínú ìwé rẹ̀ hadithu ànábì ni alhamdulillah pé ṣe rí pé ìyẹn tún ta ko pé ànábì tún wá dẹni tó tún ṣe kíni o tó ń ṣe nǹkan léèwọ̀ mo wá lọ bẹ́ẹ̀ pé ànábì ò lè ṣe nǹkan léèwọ̀ mo sì mú àyà wá nínú suratu Nahl àyà 116 to 117 pé ọlọ́run bá àwa mùsùlùmí yìí wí torí pé àwọn yẹ̀wúdì ìṣesí wọn ni pé wọn a máa ṣe nǹkan tó wù wọ́n léèwọ̀ sórí àdìsí wípé wọ́n ṣe léèwọ̀ fáwọn ẹ̀jọ́ mi àdìsí àwọn yẹ̀wúdì ni mò ń bọ̀ wá kọ́ tiẹ̀ wọ́n sọ ọ́ dọ̀rọ̀ ànábì ni ànábì fúnra rẹ̀ lo gold gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ sórí gbogbo ìtafà yẹn ń pọ̀ sí njó ni kò yí àfà yẹn ṣé àfà tí o mọ̀ ń tàn pé ní hiliya tí o mọ̀ pé gold ń jẹ́ hiliya tí o mọ̀ pé dáàbò ń jẹ́ hiliya o gbọ́ ló wá fẹ́ sọ̀rọ̀ gold ẹni tí o mọ̀ asulul ismi li dahab báwo ló yẹ fẹ́ dá sí kí ló fẹ́ sọ ń pa rẹ̀ ṣe ọ̀rọ̀ gold ní abẹ́ síbòmí ni náà mo wá sọ ń bẹ̀ pé ọlọ́ni la taqulu lima tasifu alsinatukum ẹ má máa pe tí jásí pé ẹnu yín lẹ fi wí torí pé ṣe sí àwọn yahudi ni ọlọ́run á sì máa bá wọn wí ẹ̀rí pé ọlọ́ni ma kullu ta'amin kana hillan li bani israhil illa ma harrama israhilu ala nafsihi gbogbo nǹkan jíjẹ ẹ̀tọ́ ni fún israhil ó gbọ́ kana hillan li bani israhil gbogbo nǹkan la ṣe lẹ́tọ̀ fún wọn illa ma harrama israhilu ala nafsi àyàfẹ́ yìí tí àwọn fúnra wọn ṣe kíni o tán ṣe léèwọ̀ fúnra wọn wọn fúnra wọn ṣe nǹkan léèwọ̀ ìyẹn ló bí kọ́ lọ́mọ ni wala taqulu lima tasifu alsinatukum ẹ má máa sọ pé in tó bá jáde látàhán yín tó yẹ pé ẹ̀yin lẹ wí ọlọ́run sọ fún wọn bìkan ó ní a'adh-dhakarayni harrama amil unthayayn ìṣesí wọn ni kọ́ máa ṣe nǹkan léèwọ̀ ọlọ́run ní hadha halalun wa hadha haramun tẹ́ ẹ máa fúnra yín sọ pé eléyìí halal tọ̀hún haram litaftaru ala Allahi al-kadhiba láti fi parọ́ mọ́ Ọlọ́run innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun ó láwọn tí wọ́n bá ń parọ́ mọ́ Ọlọ́run bẹ́ẹ̀ wọn ní jèrè ìtọ́lọ́run ò ṣe léèwọ̀ nínú alukur'ani yìí bẹ́ẹ̀ yẹn bá pè léèwọ̀ Ọlọ́run ní kò ní jèrè kur'ani ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run níbẹ̀ tí wàá ń ṣe nì mata'un qalilun àsìkò díẹ̀ lẹ́lò ẹ̀ lè ṣe fọjọ́ pípẹ́ lahum adhabun alim àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ burúkú yà mo wá lọ sórí yìí pé kí lójúṣe òjíṣẹ́ gan mo wá ní ar-rasulu yuballigh la yusharri òjíṣẹ́ Ọlọ́run ó máa jíṣẹ́ kò lè ṣòfin kò ní máa ṣòfin mo sì mú àyà wá nínú suratul maida àyà 92 lọ́ọ̀ka Ọlọ́run ní fa'alamu annama ala rasulina al-balagul mubin kò sí ní tó kan òjíṣẹ́ wa kọjá kó ṣe kíni kọjá kó jíṣẹ́ kèé wá ṣerú bẹ́ẹ̀ nìkan ló ti wí máa padà wí ń bò mí nínú àyà mi mo mú wá pé ar-rasulu la yuharrim ànábì ò lè ṣe nǹkan léèwọ̀ tá a bá lọ sínú suratu Tahrim àyà alákọ̀ọ́kọ́ àbá ń bẹ̀ pé ya ayyuhan nabiyyu lima tuharrim ma ahalla Allahu lak Ọlọ́run kìlọ̀ fún ànábì má ṣe nǹkan ẹ̀tọ́ má ṣe léèwọ̀ torí Ọlọ́run nìkan ló ní nkẹta tí mo mú wá ar-rasulu la yuhallil ànábì ò lè ṣe nǹkan lẹ́tọ̀ọ́ nǹkan tí èé ṣẹ̀tọ́ kó wá sọ dẹ̀tọ́ ṣànábì lè sọ nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ ṣó lè sọ dẹ̀tọ́ bẹ́ẹ̀ náà ni ò lè sọ ntọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ kó lè sọ dẹ̀wọ̀ ẹ rí i pé ìdáhùn yín ni pé ntọ́lọ́run bá ṣe léèwọ̀ ànábì ò lè ṣe kíni kò lè sọ dẹ̀tọ́ ntọ́lọ́run bá wá ṣe lẹ́tọ̀ọ́ ṣànábì lè sọ dẹ̀wọ̀ kò lágbára ẹ̀ mo mú àyà yẹn wá nínú Quran 33 verse 50 pé yá ayyuhan nabi inna ahlalna laka azwajaka àwa la ṣe lẹ́tọ̀ọ́ fún ọ àwọn ìyàwó rẹ allati ataita ujurahunna àwọn tó sanwó ọ̀yà wọn wa ma malakati yaminuk àtàwọn tó wà lábẹ́ kápá rẹ mimma afa Allahu alayka nínú èyí tọ́lọ́run ọba mú wá bẹ́ẹ̀ ẹ wá wò kan nínú àwọn àfáà tá à ń fojú mímọ́ wò lára àwọn Sàdáàtì wá ní o látara pé wọ́n ti gba mọ́níàjì sàlàfíyà yìí wọ́n ti gba ìmọ̀ kó láàkáyé wọn wọn mẹ́bi tá à ń lo Kùránì sí mọ́ ẹnìkan wá pósìtì ọ̀rọ̀ tá a sọ yìí sí wọn
lecture tá ṣe fún bí wákàtí kan àbọ̀ wákàtí méjì yẹn wọ́n á post ẹ̀ sáfa làfa bá ní àfọ owó ó ní issue of gold is not something we'll be stressing ourselves up to an hour or 2 hours ẹgbọ́ àìsí gbìyànjú ṣọ̀pá ilé ṣe gbìyànjú ni torí pé wọ́n ti kéjì lákàyè wa àfa lọ́rọ̀ góòlì ò ń ṣe tíyàn lè máa ṣe wàhálà lé lórí kí ló lè tó yín bẹ́ẹ̀ pé aráàmù ni ẹnìyẹn wá béèrè pé ẹ dákun ṣe ànábì lè ṣe nǹkan ní haram àfa ló lè ṣe àfa yìí wá nìkan mú àyà kan wá nínú alukur'an tó sọ wípé ànábì lè ṣe nǹkan lẹ́tọ̀ọ́ ó lè ṣe léwọ̀ ẹ wá gbọ́ àyà tí àfa onímọ̀ mú wá àyà táfa mú wá rèé o màá tún sáré ṣàlàyé lórí ẹ̀ pé tó fi proof pé ànábì lè sọ gold di èèwọ̀ nínú súratul àṣírí làfà lọ court àyà 59 ẹ sì rí i pé àyà gbogbo àfà tí ò ní gbìyànjú tí wọ́n ti kó àìmọ̀ kan sọ́dọ̀ wọn ni ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn àfà náà kí láyà náà ma atakumur rasul fakhudhu ìntà nàbí bá mú wá ní kẹgbà wa ma na'akum anhu fantahu ìntó bá kọ̀ òun ní kẹ́kọ̀ọ́ aláìmọ̀ kan ló lè tú bẹ́ẹ̀ wá lọ gbọ́ àyà yìí ọlọ́run bá nàbí sọ̀rọ̀ lórí àwọn èrè tí wọ́n ń kó lógun àtàwọn táwọn ará gbèríko tí wọ́n ń fi ránṣẹ́ sànẹ́bì nítorí pé nígbà tí àwọn nǹkan yẹn ń kọ́kọ́ wá àwọn olówó ni wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ nínú àwọn sàhábà bá mi lọ sínú súrátù tauba nínú àyà 59 ó rí i pé àwọn olówó àwọn ni wọ́n ń jẹ mọ́lẹ̀ torí pé ànábì ò sì fẹ́ kí wọ́n lọ òun náà máa ń fálù wọn púpọ̀ àyà 59 ṣó ti bá ń rí ó ti rí àyà 59 bẹ́ẹ̀ náà ni àyà 59 wà lọ gbọ́ ń bẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé kéwú gan ò yí àfa kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ti gba kùránì lọ́dọ̀ wa ó wo àyà 58 59 désàlẹ̀ díẹ̀ ó mọ̀ ń tà nàbì ń sọ tọ́lọ̀ ń bá nàbì sọ tí wọ́n bá ti wá kó sàárà dé àwọn olówó yẹn ni wọ́n máa ń sábà ní access sí púpọ̀ òfin yìí wá dé bá nàbì òfin táfà wá kà yìí ọlọ́run wá ṣe wọn pé níbi ibi tó jẹ́ kí n lọ bẹ̀ ni wípé ọlọ́run ní àwa la ṣe lẹ́tọ̀ọ́ fún wa nàbì àwọn tí wa nàbì sanwó ọ̀yà wọn nínú àwọn obìnrin wà mẹ́mẹ́lá kátìyẹ̀mí inú ká àwọn àtàwọn tí wọ́n ń bẹ lábẹ́ àṣẹ rẹ mímọ́ àfa Allahu alayka nínú àwọn tọ́lọ́run ṣe kí ni o tó mú wá bá ọ táwọn èèyàn fi ṣe ẹ̀bùn ẹ wá wáyà táfà mú wá ọlọ́run ní mọ́ àfa Allahu ala rasulihi nínú súratul àṣírí àyà keje wọn náà lọ wò àyà tí wọ́n máa ń lòrè ọlọ́run ní mọ́ àfa Allahu ala rasulihi min ahlil qura ìntọ́lọ́run bá mú wá bá òjíṣẹ́ rẹ̀ ṣọ̀pọ̀ sọ wípé àhàlálí náà àwa la ṣe lẹ́tọ̀ọ́ fún wọn. tí ọ̀rọ̀ bá ti ń di báyìí táwọn èèyàn bá ń rìn mí ń kẹ́ṣẹ́ làákàyè máa ń rìn ní gbogbo ọ̀rọ̀ yìí láti sọ sẹ́yìn gbogbo ntẹ́nìyẹn ń jà ní òní ẹjẹ́ àfilẹ̀ ẹjọ́ tẹ́rẹ̀ ẹ̀ lọ́rùn as a distraction bí a distractor lẹ́pẹ́ ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ọ́ àfa wa ń lo eléyìí ọlọ́ni mọ́ afa Allahu ala rasuli ìntọ́lọ́run bá mú wá bá òjíṣẹ́ rẹ̀ nínú àwọn ẹ̀bùn tàbí sàárà min alil qura látọ̀dọ̀ àwọn ará gbèríko ọ̀nà mẹ́ta ni kí wọ́n ànábì máa pín sí falillahi ìpín kẹtọ́lọ́hún tí ẹ pé tọ́lọ́hún lẹ́ẹ̀mẹ́ fi ṣe ìpín kejì wà lè rásùn lè kó máa jẹ́ ti wà ànábì ìpín ẹlẹ́ẹ̀kẹta wà lè dèlè kúrú bẹ́ẹ̀ kó máa jẹ́ tàwọn mẹ̀lẹ́bí rẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kẹrin wà lè yàtàmà kó máa jẹ́ tàwọn ọmọ tí bàbá wọn ti lọ wal masakini ìpín ẹlẹ́ẹ̀karùn kó máa jẹ́ tàwọn tó sì dálákẹ́ tí wọ́n ní sọ̀rọ̀ wabini sabili ìpín ẹlẹ́ẹ̀kẹfà kó máa jẹ́ tàwọn arìnrìn àjò tí wọ́n ní tí wọ́n fẹ́ jẹ wọ́n ní tí wọ́n fẹ́ mu kẹ́ẹ́ ní títorí pé la yakuna dulatan bainal aghniya'i minkum
kó má máa wọlé sáárín àwọn tí wọ́n jọ lọ́rọ̀ nìkan nù yín. so ayàtọ̀ òun yẹn tí mò ń lọ nìyẹn o ọlọ nítorí kó má jásí pé àwọn tí wọ́n rọrọ̀ nìkan ni wọ́n máa tẹ́ mọ́lẹ̀ tí wọ́n máa rò pé àwọn làwọn ní lọ́lọ́run fi wá ní wá máa ataakumur rasulu torí àwọn olówó yẹn padà wá ń bínú pé intanẹ́ẹ̀tì bá pín fún yín nínú ìpín ọlọ́run tó pín la ilaha illallah alukur'anu kitabullah wọ́n ní súnà la máa fi gbọ́ yé ṣé yẹn lè fi súnà gbọ́ ilé yé talukur'ani ó sì máa túra wọn ó tún lọ sọ́hun nísìn èmi ò fi súnà gbọ́ kur'ani yé o kur'ani ó jẹ́ kó gbọ́ kur'ani yé yóò wá jẹ́ kó mọ̀ pé lè súnà irọ́ lè yí èyí yé sọ̀rọ̀ ọ̀gá wọ́n ro èyí má gbà ní. ọlọ́run wá ní má atakumur rasulu ìpín tí mo pín yìí ní tó bá wá kẹ̀yìn tá nàbí bá fún yín ń bẹ̀ fakhuduhu ní kẹ́ ẹ gbà manahakum anhu èyí tó bá kọ̀ tó ní ẹ má mú kò tọ́ sí yín fantahu ẹ̀júlẹ̀ wattaqullah ẹ wá bẹ̀rù ọlọ́run tẹ́ bá lẹ́ fẹ́ mú dandan torí wọn mọ̀ tijú inna Allaha shadidul iqabi ẹ bá ìyà tó lágbára pàdé lọ́dọ̀ ọlọ́run wá bá ń padà sínú suratu tawba alukur'an ìwé tó superior kò sí ní dáfẹ́ni tí ò gbàgbọ́ nu mùsùlùmí wọn kò tí àyà ò ní gbàgbọ́ tiẹ̀ ti bàjẹ́ nù lọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì kódà ànábì ò mọ̀ ọmọ wá gbọ́ ń tọ́lọ́run wá ń sọ ń bí torí àwọn olówó yẹn torí pé kò bọ́ sọ́dọ̀ wọn mọ́ wọ́n wá ń bú ànábì Muhammad nínú suratu tawba yìí Quran 9 ìwọ náà lọ kà á verse 58-59 ọlọ́ni wá mi nìhun ó tún bẹ́nu àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ yìí àwọn tẹ́ ń pè ń sàhábà man yalmizuka fi sadaqati àwọn tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí wa ànábì tí wọ́n ń yẹ̀yẹ́ wa ànábì wọ́n ń bú wa ànábì fi sadaqati nítorí sàárà ìtọrẹ àánú tí wọ́n kó wá láwọn jẹ́ pé fàyín ní òtún mi ní àràdú nígbà tó o ti ń fún wọn inú wọn ń dùn níjọ́ tó o ti ń fún wọn èèyàn gidi ni ó wà idha lam yu'taw minha idha hum yaskatun nígbà tó o ti wá fún wọn nísìn ni wọ́n wá ń bínú wọn fi ń bú wa ànábì yìí tó mọ̀ pé ọlọ́run ṣe tó ṣẹlẹ̀ fún ànábì ni pé mí ni wọ́n máa ń yẹ̀lẹ̀ mí ṣúgà nínú wọn ń bú ẹ o lórí ọ̀rọ̀ sára o ṣàpè mẹ́ẹ̀dí ló fi bẹ̀rẹ̀ rẹ̀ àwọn jẹ́ pé ńgbà tó fún wọn èèyàn gidi ni ọ́ nígbà tọ́lọ́run wá ní àwọn kọ́ ló kàn àwọn báyìí ló kàn idha hum yaskatun wọ́n wá ń bínú ọlọ́run tún wá tẹ̀síwájú ó ní walaw annahum radu ìbá jẹ́ pé wọ́n bá fara mọ́ ntọ́lọ́run atahumullah ntọ́lọ́run ṣe fún wọn wa rasuluhu àti bójíṣẹ́ rẹ̀ ṣe pín tọ́lọ́ ní ó pín wa qalu hasbunallah táwọn náà wá dúró pé ọlọ́run ti tú àwa náà sayutina Allahu min fadlihi wa rasuluhu ọlọ́run padà bọ̀ wá pín nǹkan fáwa náà àtòjíṣẹ́ rẹ̀ inna ila rabbina ila Allahi ragibun gbogbo ntá ń fẹ́ ọ̀dọ̀ ọlọ́run làwa ti ń rọkàn ọlọ́run wájú ọmọ yẹn wọn pé ó yẹ wá gbọ́ innamas sadaqatu lil fuqara ó wá ka àwọn tí nǹkan yẹn tó tọ́ sí o kò tọ́ sí ó tọ́ sáwọn olówó tá a bá ń sọ̀rọ̀ sàká ó tọ́ sí àwọn ọlọ́rọ̀ láàmú ọ̀dọ̀ tí yín ló yẹ ká ti gbà á ká fáwọn tí ò ní káfẹ́ ni òṣì dárákẹ́ àwọn tá à ń rán kiri kán lọ gbowó wá àtàwọn tá à ń retí tá a fẹ́ jèrè ọkàn wọn kán lè gba ẹ̀sìn wa wàfí rọ̀kábì àwọn tó wà nú gbèkùn wọ̀lgárì mínà àwọn tí wọ́n jẹ gbèsè wàfí sabilillah wabni sabil tẹ́ ẹ bá tún bínú ń bẹ̀ kódà tí sàká bá tún délẹ̀ àwọn tó tọ́ sí nìyẹn kò tọ́ sẹ́yìn tẹ́ lówó faridatan minallah àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run àyà yìí làáfà mú wa àfà àtàwà ń fojú mímọ́ wò tá à ń pọ́nlé àfà yóò tún máa ṣagídí kì í gbẹ̀rí ni wọ́n kò sẹ́rí tẹ́ ẹ lè fún yóò máa bínú èyí tí wọ́n máa sọ náà ni pé a lè yapa ara wa ń bò míì ká lọ ń bò míì náà ń máa kóòtù kùránì fún ọ ò ní gbàgbọ́ ń wà máa súnmọ́ ẹ bí o lè súnmọ́ ẹ náà ẹni à ń kóòtù kùránì fún tẹ́rù ò sì bá pé alukùránì kó ẹ máa lọ lọ́mọ́rọ́ àwọn àfa ìwo ṣebí tí wọ́n kọ́ lẹ̀ ló dà wá láàmú yìí láà nísinmi inú ayé yìí àwọn sàhábà nísinmi pẹ̀lú kùránì tí ẹ bá ṣe nǹkan míì tán tẹ bá rí i pé kì í ṣe pọ́rọ̀ kùránì ló ń dájà lẹ̀ kùránì ò yàtọ̀ àwọn àfáà ni wọ́n ń tú ìmíì síbi tó wù wọ́n ló ń fa wàhálà lónìí ìyẹn lọ bẹ ọ̀rọ̀ táfà mú wá tó fi ṣe góòlù léèwọ̀ rèé
pé ànábì lẹ́tọ̀ọ́ láti máa ṣe nǹkan léèwọ̀ láti ṣe nǹkan lẹ́tọ̀ọ́ a lè blame wọn bí mọ̀ wọ́n ti mọ̀ nu àwa náà ti mọ̀ bẹ́ẹ̀ ti mọ̀ nísìnyí a níjàpọ̀ mọ̀ pé yín láfa àwa mọ́ bí yẹn bá wá ní tí mo ké ni mo fẹ́ jòkó lérí mi ò ní gbà tẹlómi torí pé kò tó mi mo mọ̀ jù lọ ó ní kú òrójú kan ìkan là ń ṣàlàyé ẹgbẹ́ àti kọ́ yín ní kéwú báyìí a kọ́ yín kéwú torí pé kò yé yín dé bá a ti wí wọn wà ní Al-Mubarak yẹn ìrònú ṣíà ní lò ẹ̀yin yìí gbà pọ́lọ́hún máa kẹ́ ẹnìkan àdẹ̀fi ìrònú àbòsí gbogbo yín la pè ẹ máa bọ̀ tẹ́ẹ̀sì mọ nọ́mbà àwọn tẹ́ ẹ pè tẹ́ẹ̀sì mo yí àwọn tẹ́ ẹ fẹ́ fún níwèé mo rántí ijọ́ tí mùdírù mọ́ríkàsì ń sọ yìí pé ẹni bá ní tíra kó máa kó bọ̀ ní mọ́ríkàsì ta ló yọjú ìǹtẹ́ ń sọ ni pé tá a bá débẹ̀ tán bá fọlọ́pàá kó wa ń kọ́ àwọn tẹ́ ẹ ní kó wá yẹn tán bá wá tálẹ̀ ẹ̀ mọ́ nínú wọn èyí tó jẹ́ Tìjàníyà ẹ̀ mọ́ èyí tó jẹ́ Kọ̀tìjàníyà ẹ̀ mọ́ Sheikh Dawudu Alifallah tó jẹ́ bàbá yín bí Kọ̀dìríyà ni wọ́n lọ́mọ tó pọ̀ wọ́n láwọn agínà nurse wọ́n láwọn onímàjèsí ẹ fi lẹ́tà ránṣẹ́ sí wọn pé ẹ rán mọ́ wá kó wá dìfẹ́ǹdì ń tẹ́ ń bẹ lórí ẹ̀ ṣebí Tìjàníyà ni bàbá yín ẹ̀ mọ àwọn tí wọ́n wà ń bẹ Shehu Sanusi Lamido former emir of Kano òun lọ gá wọn ní Nàìjíríà ẹ fi ìwé ránṣẹ́ sí tẹ́ ẹ bá tó kọ́ wá dìfẹ́ǹdì ara wọn ẹ wá ń sọ̀rọ̀ àbòsí ẹ máa bọ̀ béèyàn bá wá sọ̀rọ̀ tí ò tẹ́yìn lọ́rùn bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ní kó gbé dànù ńkọ́ kí ni ó fi dìfẹ́ǹdì ara ẹ̀ àbòsí lè yí wọn àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n wà ń tọ̀rí kọ́ ni ẹ fi ìwé ránṣẹ́ sí wọn torí pé àwọn èèyàn ń gbé kiri pé they are inviting you they are not inviting them they are deceiving them they know the number of those they are inviting wọ́n mọ iye àwọn táwọn pè ọ̀rọ̀ àbòsí kan ní àwọn ṣe bá pé gbogbo wọn wá ẹ mọ̀ wọn tálẹ̀ ẹ̀ mọ̀ nú wọn ṣebí bàbá yín ṣe rí tálẹ̀ ẹ̀ mọ̀ ń bẹ so yín ọ̀rọ̀ kan yà ń bẹ ni ọlọ́run kò tẹ́lẹ̀ lómi ọmọ gbé pé wọ́n ti pè wọ́n á pè wọ́n kódà àwọn nọ́mbà àwọn àfáà yìí ń bẹ lọ́dọ̀ wọn ò gbọ́ nọ́mbà àwọn àfáà yìí tún ṣe kíni o èyí tí ò sí lọ́dọ̀ wọn wà lọ́dọ̀ àwọn tó súnmọ́ wọn sùkọ́lọ́n kó síjú àánú wọ̀ wá kó ṣe dára fún wa ó rí pé jẹ́ àwọn padà síbi ọ̀rọ̀ góòlù yẹn gangan ọ̀pọ̀rọ̀ yẹn náà là ń sọ àfáà tó ń fi yẹn ṣẹ̀rí mo wá ní kí ọmọ yẹn wá gbé àyà yẹn wá fún mi mo wá ṣàlàyé fún ọmọ wa sẹ́ndì ẹ̀ padà àfáà wa dákẹ́ bóyá táfọ̀ ó bá reply ẹ̀ lọ́la kí là ń ṣàbòsí sí ẹ̀yin lẹ́tùn wa máa pèpè pé kàn jẹ́ ká ṣe conference kàn jẹ́ ká bọ́ sí public torí ìrònú àwọn àfáà tẹ́ kàn fẹ́ gbé wá èyí wà máa kó ti Quran ẹ wà máa reject ẹ inú ẹni yóò sì máa dùn so engineer alánàbí ò lè ṣe nǹkan ní ẹ̀tọ́ ibẹ̀ la ṣe kí ni ibẹ̀ la bá lọ kí lànàbí lè ṣe al-Bashiru an-Nadhir kó ṣe wá sí kó káwọn yẹn nílọ báyìí lọ́lọ́run ti wí ọlọ́run tẹ̀ sọ bẹ́ẹ̀ Suratul Baqara ọlọ́run ní inna arsalnaka bil-haqqi àfi Qur'ani rọ bashiran kó máa fún wọn nírọ̀ wa nadhiran kó máa kí wọn nílọ wala tusalu an ashabil jahimi anabi èyí tí mo wá fẹ́ lò nísìnyí ni pé mo wá fẹ́ ká tún wo àwọn áyà mi tó ló ní kìlọ̀ la nẹ́bì kò lè dá nǹkan mi mú wá o gbọ́ tó o bá lọ sínú Suratu Sod áyà 70 mo kàn fẹ́ máa mú wá ni ọlọ́ni ìrẹ́ anẹ́bì sọ wípé yuha ilayya bó tiẹ̀ já sí pé wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi ìlà mi ò lè dá nǹkan kan ṣe innama ana nadhirun kọjá kí nǹkan kí àwọn èèyàn nílọ kò lágbára o ti mú àyà yẹn wá bá mi mú wá Suratu Sod ló wà àyà 70 kódà ó ní nǹkan kékeré kan tó bẹ̀rẹ̀ àyà yẹn mo kàn mú pé ọ̀rọ̀ kan ní ń bá bọ̀ lóran yuha ilayya bó tiẹ̀ já sí pé wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi mò ń gbà wá yìí ìlà ẹnu wọn bá ń tí mo lè ṣe ni pé ana nadhirun mubin ó ti rí kí ló bẹ̀rẹ̀ àyà yẹn òun kọ́ ló bẹ̀rẹ̀ ẹ bóyá ń wájú ẹ bóyá ní 69 yẹn ẹ kí ló wí ẹ wọ́n gbọ́n tó sọ ó ní makana kí ni makana li min ilmin
kò sí ìmọ̀ kankan lọ́dọ̀ mi nínú kíni bil mala'il a'la nípa tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lọ́hùn in tó ń ṣẹlẹ̀ nínú sánmọ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ ó sọ fún wọn pé ma kana li min ilmin tó bá yẹ pé min ilmin mi ò ní mọ̀ nǹkankan nípa tó ń ṣẹlẹ̀ láàrin àwọn màláíkà tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó ní kódà in yuha ilayya bó tiẹ̀ já sí pé wọ́n ń fọ̀rọ̀ ránṣẹ́ sí mi ìlà ẹnu wọn bá ń tí mo mọ̀ ní pé innama ana nadhirun kí n kọ́ mọ́ kìlọ̀ báwo lójú wa fẹ́ sọ nǹkan léèwọ̀ tí ó fẹ́ sọ nǹkan ní àlàálì tó o bá lọ sínú suratu naml an-naml 27 verse 92 Quran 27 verse 92 Ọlọ́run ní wa ana atluwa al-Qur'ana Ọlọ́run ní kí n máa ka al-Qur'ani yìí fáwọn èèyàn famani ihtada ẹni bá wàá mẹ́nà látàrẹ̀ fa innama yahtadi li nafsihi ó mẹ́nà fúnra ẹni wa man dalla ẹni tó bá wàá ṣìnà tí Qur'ani yóò fi mẹ́nà tó wàá rò pé ọ̀rọ̀ ẹnìkan ni ó ṣẹ̀ṣẹ̀ fún mẹ́nà ó ní fa innama ana minal mundirina èmi nínú olùkìlọ̀ ni mi ò lè rí nǹkan mi ṣe kọjá kí n jíṣẹ́ tó bá lọ sínú suratul ankabut Quran 28 verse 18 ó ní wa in tukadhibu tí wọ́n bá ń pè wá ànábì nírọ́ Quran 29 verse 18 tí wọ́n bá pè wá ànábì lónírọ́ tó bá nírọ́ ló ń pa ó ní faqad kudhiba umamun min qablikum àwọn tí wọ́n ṣáájú yín wọ́n ti pa àwọn náà lónírọ́ àmọ́ wàá mọ̀ o wa ma ala rasul kò sí ojúṣe kan fójíṣẹ́ Ọlọ́run illa al-balagul mubin yàtọ̀ sí kó jíṣẹ́ kò lè ṣe nǹkan léèwọ̀ kò lè ṣe nǹkan lẹ́tọ̀ọ́ torí mi ò mọ̀ bí tá a fi Kùránì sí tẹ́nìkan a máa ní súnà àdìsù láfi gbọ́ Kùránì yé ẹni yẹn ọ̀nà rẹ̀ jìn tún bá mi lọ sínú súrátù sábàyì Quran 24 verse 28 Ọlọ́run tún ní wa ma arsalnaka illa kafatan linnasi àrùn wa nẹ́bi bí kì í ṣe sí gbogbo ìran ayé pátápátá gbogbo ìran èèyàn àmójúṣe rẹ̀ rẹ̀ o bashiran máa fún wọn nírò nadhiran máa kì wọ́n nílọ̀ wọ́n ní walakinna akthara nnasi walakinna nnasa la ya'lamun àbọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ torí pé kí ni wọ́n ń fẹ́ ká nábì ṣe kọjá ibi Ọlọ́run fi sí wọ́n ní kó múṣẹ́ ìyanu wá bí rò pé o gbọ́ wọ́n ní kó múṣẹ́ ìyanu wá wọ́n ní kó sọ̀rọ̀ mi yàtọ̀ sí tàlùkùránì kó má já sí pé Ọlọ́run sọ pé iṣu wa ìwọ náà mú tiẹ̀ wá ìyẹn ló bí kó máa sọ fún wọn wípé sọ fún wọn wípé ma yakunu li ani ubadilahu min nafsi min tilqa'i nafsi kò ṣe ń tó ṣeé ṣe fún mi kó wá jẹ́ mi fúnra mi ni màá wá yí ntọ́lọ́ ní kí n máa wí padà kí n máa sọ nǹkan mi inni akhafu ò gbọ́ inni akhafu torí pé mò ń páyà adhaba rabbi ìyà Ọlọ́run ọba mi kó má bàa fi jẹ mí Ànábì gan sá fún ìyà Ọlọ́run ìyà yẹn làwọn Yahudi ti bò lákàyè wa lẹ́ni wọ́n ti mọ̀ọ́mọ̀ ròyìn Ànábì lọ́nà míì ó ń ṣòfin ó ń gbòfin wá làwọn náà wá ń gbà pé ó ń ṣòfin ó ń gbòfin wá torí pé tó bá wá lọ sínú àyà nì ó ti mú yẹn wá lọ sínú súrátù Fatir Quran 23 àyà 21 to 22 Ọlọ́run ní inna Allaha Quran 35 ni súrátù Fatir bá mi lọ síbẹ̀ 35 ni àbí ó ṣe Quran 21 22 ṣé bẹ́ẹ̀ náà ló wà kí n má lọ ṣe mistake Ọlọ́run ní inna Allaha yusmi'u man yasha Ọlọ́run ní máa jẹ́ kẹ́ni tó ń gbọ́rọ̀ wa ma anta bi musmi'i man fil qubur okay nínú súra kan yìí náà ló wà múnú rárá nínú súrátù wo nínú súra yẹn náà súra 20 àyà 28 nínú sábà yẹn wò ń bẹ̀ níbi tí wọ́n ti ń sọ pé wa yaquluna mata hadhal wa'du tí wọ́n ó ti rí
Aha. بشيرا ونذيرا bashiran wa nadhira kí wá ló tẹ̀lé ولكن أكثر الناس àwọn ọmọ kí ló tẹ̀lé ويقولون ما تآذى aha bá mi tẹ̀síwájú الصادقين aha قل لكم من عاد ntí mo ṣáà fẹ́ lò ní pé tí ráyà yẹn ò bá sí ń bẹ̀ ń mú wá ó ní inna Allaha ọlọ́lọ́wọ́n abá tó rí nì la ilaha illallah ṣé kì í ṣe kán lọ pa jẹnẹrétọ̀ yìí.
ti wà ókè báyìí. Ìyá wa aláì bí wọn máa iṣẹ́ yìí tí ó bá lórí lọ́wọ́ àbálà wàhálà ni o. ẹ wọ́n wá sí kòsí ó ti lọ àwọn máa lọ látẹ̀kùn ibi tá a máa hẹ́ndì ẹ̀ sí náà nìyẹn a máa ra